oríṣi ìbálòpọ̀ ojú oorun tó wà. Àkọ́kọ́ ni gbígbé ọ̀rọ̀ ìbálòpọ̀ sí ọkàn ó lè fa àlá ìbálòpọ̀ fún irú ẹni bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì òun ni ìbálòpọ̀ tí eléré ọmọ tàbí ẹlẹ́gbẹ́ ọmọ máa ń ní pẹ̀lú ẹnìkejì ẹ̀ ní ojú oorun tó túmọ̀ sí ọkọ ọ̀run tàbí aya ọ̀run, ìyẹn ẹgbẹ́. Irú eléyìí lè mọ́ fa ìjákulẹ̀ fúnrú ẹni bẹ́ẹ̀, kódà yóò máa ní ìtẹ̀síwájú nínú àdáwọ́lé ẹ̀. Ṣùgbọ́n o tó bá jẹ́ obìnrin yóò máa bímọ sí ọ̀hún fún ọkọ ọ̀run ẹ̀ pẹ̀lú àdéhùn wípé òun bọ̀ láìpẹ́. Irú eléyìí lè fa ìdádúró tàbí kí irú obìnrin bẹ́ẹ̀ kó má gbọ́ pa. Ẹlẹ́ẹ̀kẹta ni ogun ìdílé tí ó ń fa ìjákulẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn. Lílá àlá wípé wọ́n ń bá ọ sùn tàbí ò ń báyàn ní àjọṣepọ̀ tí o sì rí pé ó da àtọ̀ sí ara nígbà tí o jí. Eléyìí máa ń fa ìjákulẹ̀ àánú pẹ̀lú promise and fail. Ẹ wá gbọ́ o, ìyàtọ̀ tún wà láàrin ìbálòpọ̀ yẹn o. Rírí wípé ò ń bá ẹnìkan lò papọ̀ yàtọ̀ sí kí o má rí ẹni tó ń bá lò papọ̀ kó kàn rí pé ó dà sára. Eléyìí tún yàtọ̀ sí kí o rí wípé ọkùnrin ẹgbẹ́ rẹ tàbí obìnrin ẹgbẹ́ rẹ ló ń bá lò papọ̀. Eléyìí tún yàtọ̀ sí kí o rí wípé ẹranko ló ń bá lò papọ̀ tàbí ò ń bá àyàn lò pọ̀ látẹ̀yìn. Ìtumọ̀ rẹ̀ ò jọra wọn. Kí Ọlọ́run ọba kó ràn mí lọ́wọ́ láti lè máa mú wá lẹ́sẹẹsẹ. Gbìyànjú kó láìkì fídíò yìí, fọ́lọ̀ mi kó lè máa rí àwọn fídíò yìí, kí o dẹ̀ bá mi share ẹ̀. Pàdé mi lórí YouTube lórí @Okiki Anobi Kunfayakun TV láti lè máa rí àwọn fídíò mi wò lẹ́kùnrẹ́rẹ́. Àánú Ọlọ́run á wà pẹ̀lú wa o. Àmín.